Dédé àkókò yìí ọ̀dẹ̀ ọdún bí ó dà fún aláṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ sí orí ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV, níbi tí a ti máa ń mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Kì í sì ṣe pé à ń mú wa láti máa fi dẹ́rù bà yín, à ń mú wa ká lè jẹ́ mọ́ fi mọ ibi tí ayé ń yí lọ ni o. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ n kọ́kọ́ gba ìpínlẹ̀ Kwara lọ, níbi àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ girama kan eléyìí tí wọ́n hùwà kò tọ́ sí ọmọbìnrin tó jẹ́ àgùnbánirọ̀ kan nípínlẹ̀ Kwara, látàrí pé wọ́n ní ọmọbìnrin àgùnbánirọ̀ yìí wọ́n ní kò kí wọn dáadáa. Ọmọbìnrin ọ̀hún tó jẹ́ àgùnbánirọ̀ eléyìí tó ń sìn rúùlù ní ìpínlẹ̀ Kwara ní ilé ẹ̀kọ́ girama kan Government Day Junior Secondary School eléyìí tí ń bẹ ní Kòléndé tí ń bẹ ní ìlú Ìlọrin gangan. Òun náà ni lára àwọn olùkọ́ tí ń bẹ nílé ẹ̀kọ́ girama ọ̀hún tí wọ́n hùwà kò tọ́ sí níbi wọ́n ti nà tó sì wọ́n ti já aṣọ rẹ̀ yánnayànna lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Nítorí ìṣẹ̀lẹ̀ náà ni pé wọ́n ní ọmọbìnrin ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn wọ́n ní pé kì í kí àwọn dáadáa, wípé ó ní ìgbéraga, nígbà tí ìròyìn tí ó tún máa fìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́ 28 nínú oṣù kọkànlá tó jẹ́ ọjọ́ Ọjọ́bọ̀. Wọ́n ní ń ṣe ni ọmọbìnrin ọ̀hún bó ti wọnú ọgbà ilé ẹ̀kọ́ náà láti wá gba clearance eléyìí tí wọ́n máa ń gbà lóṣooṣù láti mú lọ sí olú-iléeṣẹ́ àjọ àgùnbánirọ̀ kí wọ́n lè fi san owó wọn. Òun náà ló jẹ́ pé àwọn olùkọ́ ọ̀hún ló jẹ́ pé ìkan nínú wọn ló kọ́kọ́ fa aṣọ mọ́ arábìnrin náà lọ́rùn, yún aṣọ àgùnbánirọ̀ eléyìí tí wọ́n kọ NYSC sí, òun náà ló kọ́kọ́ fà mọ́ lọ́rùn. Wọ́n ní olùkọ́ kejì ló bu ìgbátí ló bùlù arábìnrin àgùnbánirọ̀ yìí, nígbà tí ẹni tó jẹ́ alukoro fún àjọ àgùnbánirọ̀ nípínlẹ̀ Kwara Mọ́rákìnyìn Ọládípọ̀ tí ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, oníròyìn kàn wọ́n lá o wípé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ kan wọ́n hùwà kò tọ́ sí ọmọbìnrin àgùnbánirọ̀ kan. Kódà wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé wọ́n ti kàn sí iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Kwara wípé gbogbo àwọn olùkọ́ tí wọ́n wà lábẹ́ ọ̀hún wípé wọ́n fi ojú wọn winá òfin o, wípé bó ni wọ́n ti lábẹ́ òfin wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti hùwà kò tọ́ sí ìkànnù àwọn àgùnbánirọ̀. Kódà tẹ́ bá rí àwòrán rẹ̀ ló jẹ́ pé wọ́n ya aṣọ mọ́ arábìnrin ọ̀hún, wọ́n ya aṣọ mọ́ lára yánnayànna. Díẹ̀ ló kù kán rin ọmọbìnrin ọ̀hún kọrin wòwò. Ní tó sì ṣẹlẹ̀ náà ni pé wọ́n ní ọmọbìnrin àgùnbánirọ̀ yìí wípé kì í kí àwọn dáadáa nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Ẹ jẹ́ ń gba ìpínlẹ̀ Kogi lọ báyìí pẹ̀lú ìròyìn eléyìí tí ń bẹ níwájú mi, tó jẹ́ pé àwọn èèyàn tínú ń bí lágbègbè kan ní ìpínlẹ̀ Kogi, òun náà ni wọ́n mọ̀ dádùndún ìyà wọ́n dá fún ọmọkùnrin kan, wọ́n lù ú títí kódà wọ́n lù bí ejò ajẹni, Ọlọ́run ní ògbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ní àwọn èèyàn tínú ń bí ní agbègbè Adavi Egba nípínlẹ̀ Kogi, òun náà ni wọ́n mọ̀ he ọmọkùnrin kan. Wọ́n ní ọmọkùnrin tó sì máa ṣe náà ló jẹ́ pé kó máa wọlé àwọn onílé látojú fèrèsé, kó máa nawọ́, kó máa yọ fóònù yọ àwọn nǹkan míì láti inú ilé míì, kó máa fi ṣíbí kó máa fi gbé àwọn nǹkan láti inú ilé. Wọ́n ní eléyìí náà lọmọkùnrin ọ̀hún máa ṣe, wọ́n ló tún wá ṣe gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lọ́jọ́ Ẹtì lọ́jọ́ 29 nínú oṣù kọkànlá tá a lò tán. Òun náà ló jẹ́ pé bí ó ti nawọ́ láti ojú fèrèsé ló jẹ́ pé àwọn tí ń bẹ inú ilé ọ̀hún bá he lọ́wọ́ o ní àwọn kan náà lọ gidi rẹ̀ láti ta. Wọ́n ní bí wọ́n ti tẹ̀ báyìí, wọ́n ní kódà wọ́n bẹṣu bẹgbà, wọ́n bẹ̀rẹ̀ sí ní dùn ìyà fún. Tẹ́ bá wo àwòrán rẹ̀ ó kọjá sísọ, wọ́n lù ú débi pé wọ́n lù bí ejò àìjẹ́ ni o. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ṣá, nígbà tí àwọn ọlọ́pàá ẹnìkan nínú àwọn ará agbègbè ọ̀hún ló padà ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní àwọn ṣàpadà fà á lé ọlọ́pàá lọ́wọ́, àmọ́ kó tó di pé wọ́n fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́, wọ́n ti lu ọmọkùnrin ọ̀hún kọjá kéèyàn dámọ̀, wọ́n lù ú bí ejò àìjẹ́ ni o. Láti ìpínlẹ̀ Èkó, iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kò gbérégbè nípínlẹ̀ Èkó, wọ́n ti fọwọ́ sí júwèlé fún àwọn ọlọ́pàá méjì kan, Fatai Yusuf tó jẹ́ ẹni ọdún 42 years old àti Ahmed Garba tó jẹ́ ẹni ọdún 38 years old. Wọ́n ní àwọn méjèèjì tí wọ́n ṣe òun náà ni pé wọ́n já olè ní o, wọ́n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò gbà tí wọ́n yabo ibì kan tí wọ́n yabo ilé ìtura kan tí wọ́n lọ fi kílẹ̀ òfin gbé àwọn kan bẹ̀. Òun náà làwọn ọlọ́pàá yìí tí wọ́n yọ fóònù méjì ńbẹ̀. Wọ́n ní ẹni tó jẹ́ agbẹnusọ
fún àjọ ọlọ́pàá kò gbèrègbè ní ìpínlẹ̀ Èkó Abdulrahim Gbadéyan náà ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìpèsè rí àwọn ọlọ́pàá méjèèjì adójútini ni wọ́n nígbà tí àwọn yabo ilé ìtura Gowon Estate níbi tó jẹ́ pé àwọn ọmọ gànfé wọ́n ń bẹ lọ́dọ̀ náà ló jẹ́ pé àwọn ọlọ́pàá yìí ni wọ́n wà láabi náà wọ́n ní àwọn ò tiẹ̀ tún wá tètè mọ̀ wọ́n ní ṣùgbọ́n ẹ̀rọ CCTV tí ń bẹ nílé ìtura ìhó náà ló bẹ̀rẹ̀ sí ní wò bí àwọn ọlọ́pàá oníwà láabi ọ̀hún bí wọ́n ṣe ń yọ fóònù lára àwọn èèyàn ń bẹ lọ́nà àìtọ́. Gbadéyan náà ló sọ di mímọ̀ àti Adétáyọ̀ Akérèlé tó jẹ́ alága fún àjọ ọlọ́pàá kò gbèrègbè ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀hún wọ́n ṣe tó tàbùkù iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní fún ìdí èyí ńkọ́ wọ́n ní wọ́n ti yọ wọ́n iṣẹ́ o, wọ́n ti fọwọ́ òsì júwe lé fún wọn ní kì í ṣiṣẹ́ yìí nìkan o, wọ́n ní wọ́n fi ojú wọ́n fi wí náà òfin gbogbo agbófinró tó bá fẹ́ máa tẹ òfin lójúmọ́lẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọn ò ní mú kéré pẹ̀lú wọn, wọ́n máa fi ojú gbogbo wọ́n máa fi wí náà òfin. Ọ̀dà àwọn ìròyìn àkíkà òun kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Tó bá tún di nígbà míì ní kẹ́tù máa pàdé wa fún àkọ́tún ìròyìn náà. Títí ìgbà náà kọ ẹṣin ṣe bí ẹ ṣe ń gbọ́ wá Sodiq Olúwaṣíṣe yìí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹṣin ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.